Africa Content TV. Ayélujára bàbá sọ́kòkò, bàbá mi yọ̀, tani bàbá lóko, bàbá mi dúpẹ́ lọ́wọ́ jẹ́ ìbọn yàmọ́. Kò ṣe lórí ọsí mọ́ máa jẹ́ òṣèré. Ayélujára bàbá sọ́kòkò, bàbá mi yọ̀, tani bàbá lóko.
lọ́wọ́ ní bàbá ẹ̀ máa ṣọ́ra ẹ má bọ́jú sí orí ayé kan láàrin ayé ìmọ̀lẹ́sọ̀tọ̀ lọ́rùn ọba orí bàbá ẹ̀ máa ṣọ́ra ẹ má bọ́jú sí orí ayé kan ìbàdàn ayé ìmọ̀lẹ́sọ̀tọ̀ lọ́rùn ọba. Ọ̀rọ̀ òtítọ́ akọ̀wọ̀ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ òtítọ́ akọ̀wọ̀ bí ẹ̀kọ́ ìbá bí wọn ní tàbí ìrànlá dàbí pé ó lè wá àṣìṣe kúlù rẹ̀ ogun ó lè wá àṣìṣe kúlù rẹ̀ ogun. Oh,